lórí ọ̀rọ̀ Queen Naomi àti Oríyọmí Hamzat kí ló wó ní wòlíì Segun Adebayo fi ránṣẹ́ sí gómìnà Ọ̀yọ́ gómìnà Seyi Makinde àwọn ìkìlọ̀ tí wọ́n sọnù fọ́nrán yìí ó lágbára o kí làwọn nǹkan tó lágbára tó máa tún ṣẹlẹ̀ tí bàbá yìí fi síta àwọn bá wo ni wọ́n máa tún kọrin ilé ló lọ tààràrà fún kábíyèsí wo ni wòlíì Adébáyọ̀ ní ó máa lọ tó jẹ́ pé kò sẹ́ni tó máa sọkún ó ga o eléyìí máa serious gan ìran wo ni bàbá yìí sọ nípa ohun tó máa bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ l'Amẹ́ríkà nípa ọ̀rọ̀ bọ́ǹbù ẹ wò ẹ̀yin tẹ́ ẹ bá súnmọ́ Trump ẹ fi fọ́nrán ìhàn Trump wo gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà tó wà l'Amẹ́ríkà ẹ̀yin tẹ́ ẹ léèyàn bẹ́ẹ̀ ẹ fi fọ́nrán yìí ẹ fi ránṣẹ́ síra yín o lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho àtàwọn Fúlàní lórílẹ̀‐èdè Nàìjíríà kí láwọn ohun tó máa ṣẹlẹ̀ ìgbésẹ̀ wo àti àwọn àṣírí wo ló máa tú fọ́nrán yìí ó kún fún ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí o tí bàbá yìí tú nípa àwọn tó máa ṣẹlẹ̀ lẹ́kọ̀ọ́ báwo lọ̀rọ̀ yìí ṣe máa kan Bọ̀dé George àwọn àṣírí wo àwọn àṣírí àwọn GO wo ló máa tú lọ́dún yìí ẹ wò àwọn wo ló máa ṣẹlẹ́yàánú wọn àwọn wo nínú wọn ló máa ní stroke nítorí àwọn nǹkan tó lágbára tó máa bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ sí wọn ẹ wò ẹ gbọ́ ẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ lẹ́nu wòlíì Adébáyọ̀.